tètè dé o ajé ọlọ́ṣà o ajé wọlé mi ò tètè dé. ajé ajé olókùn ajé tètè dé o ajé ọlọ́ṣà o ìbòsí ajé ni mò ń pè ajé kọ́ ọ̀ya lé mi gbà yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Laboru aboye hallelujah o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ń fìgbà gbogbo tẹ̀lé èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà o. Ewé tá a bá já ni, egbò tá a bá wà ni, láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè a máa jẹ́ fún wa o lágbára Ọlọ́run ọba Elédùmarè o. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Ẹ wá bìkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o. Ẹ mú bẹ́rù yín sẹ́gbẹ̀ẹ́, ẹ mú ìwé yín sẹ́gbẹ̀ẹ́ o. Mo fẹ́ yọ̀ǹda nǹkan fún yín lónìí o. Iṣẹ́ tí mo mú wá lónìí là ń pè ní oṣólẹ̀ tútù. Oṣólẹ̀ tútù ni mo fẹ́ jẹ́ kí ẹ̀yin ènìyàn mi jẹ àǹfààní ẹ lénìí. Àkọ́kọ́ náà bí wọ́n bá ẹ̀sìn darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Subscribe sórí YouTube channel mi, ìdí ò lè mọ fún yín láǹfààní láti lè mọ ìjàǹfààní ewé àtegbò látara èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà o. Èyí tá a sì ti ń tẹ̀lé ara wa bọ̀ tipẹ́tipẹ́, ẹ̀yin náà mọ share rẹ̀ sáwọn ènìyàn yín. Kí ló ń pè ní oṣólẹ̀? Gbogbo wa pátápátá ò ní mo ti ṣàlàyé torí mo ti fi àwọn iṣẹ́ oṣólẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan sílẹ̀ tí ò ní òǹkà. Gbogbo wa náà láyé tí mọ̀ tún mo oṣólẹ̀ o, kò nídìí àìsẹ̀sẹ̀ ń padà sẹ́yìn lórí ẹ̀. Ṣùgbọ́n náà pẹ̀lú oṣólẹ̀ tútù ni oṣólẹ̀ kan tó jẹ́ wípé ó dára púpọ̀ fún àwọn ènìyàn. Oṣólẹ̀ tútù jẹ́ iṣẹ́ kan tí ó ní agbára níwọ̀nba àgbọ̀ tí èsì iṣẹ́ tipátipá tí èsì iṣẹ́ by fire by force. Oṣólẹ̀ gbóná. Oṣólẹ̀ tútù a máa ṣiṣẹ́ ní ṣiṣẹ́ tínú ẹni tó ṣe gan a máa dùn. Kò ní ṣiṣẹ́ ní ṣiṣẹ́ gbígbóná tí wàá dá wáyé rárá, a máa ṣiṣẹ́ ní ṣiṣẹ́ tó dáa ni. Kò sẹ́ni tí ò lè ṣoṣólẹ̀ tí mo fẹ́ yọ̀ǹda fẹ́yìn ènìyàn mi lónìí. Àwọn ọmọ tó ṣiṣẹ́ orí afẹ́fẹ́ tà mọ̀ sí iṣẹ́ àwọn ọmọ yahoo yahoo ẹ lè ṣiṣẹ́ yìí fún wọn, ó ṣiṣẹ́ púpọ̀ tó bá lò wọn á rí owó tipátipá ni ó dájú gan. Ẹni bá ṣiṣẹ́ ọwọ́ lè lò ó, kò sí èèyàn kéèyàn tí ò lè lò tó sà ní nǹkan kan tó sàṣà àti ẹ̀ ń ṣe ẹ̀ tó ní nǹkan kan, nítorí bọ́gùn bá fẹ́ ṣiṣẹ́ ibì kankan yóò fi ṣe sábàbí àti gbàbẹ̀ wọlé. Ẹni tí kò níṣẹ́ tí ò lábọ̀ tí ń sùn tí ń jí tí lọ ń lo sólẹ̀ ń tan rẹ̀ ni kò lè rí náírà 5. Nítorí oògùn tẹ́ ń wò yìí ìmọ̀ ń tẹ àgàsọ̀ kan, ìmọ̀ ń gba ibi nǹkan tí ẹ bá ń ṣe yẹ ibẹ̀ ni ó gbà tówó yóò fi wọlé sọ́wọ́ yín. Bàtí ṣe pógùn ó lè yẹn ṣògùn ó lè yẹn lè ṣe tó yẹ wípé àlùjáná nǹkan kan yóò máa gbé wá. Àwọn tó bá ń jọ mọ́ sólẹ̀ ibi tí sẹ́tẹ̀ bá ń ṣe ibẹ̀ lówó náà ti wọlé. Ẹ ṣe fáwọn ọmọ yahoo mo verify rẹ̀ fún yín, wàá rówó gbà ó dájú. Iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí iṣẹ́ méjì ni fáǹfà ní àwọn nǹkan wà tó jẹ́ wípé wọ́n láyè kán máa fi kán máa lu ẹbu. Àyọ̀ǹda rẹ̀ fún yín tó jẹ́ lẹ́bu rẹ̀ oṣólẹ̀ tútù tó jẹ́ lẹ́bu. Àwọn kan sì wà tó jẹ́ wípé kódà kán máa wọ́n láìkí ọṣẹ wíwẹ̀ gan máa fún yín náà ní ọlọ́ṣẹ tó bá sì wù yín ẹ lè ṣe méjèèjì. Ó dàbí ìgbà tí yẹn bá fi náà ran náà ni yóò jò dáadáa. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Ilé ayé tá a wà yìí mo ti máa ń sọ wípé
kò sí nǹkan tó burú nípa ṣíṣe àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́. Lílo àwọn nǹkan tí ò bá ní nǹkan àìtọ́ nínú. Èèyàn lè ṣe nǹkan nítorí pé gbogbo ẹ̀dá ènìyàn tẹ́ ń wò nínú ayé ńkálùkù ló mọ ìgbésẹ̀ tó ń gbé tí ó fi ń dún fún o. Èèyàn ò ní lè lanu nítorí pé kò sí gbogbo èèyàn ló lè máa sọ àṣírí ara wọn fún yín. Ẹ lè máa bá lòmíràn, ẹ lè máa bá gbé kó máa ní lẹ́yìn láháúlà ò ṣe nǹkan kan, lẹ́yìn láháúlà àbí lẹ́yìn Jésù Kristi àbí lẹ́yìn kíní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ò ṣe nǹkan kan. Ẹ bá sì padà rí ẹ rí i pé irọ́ ló ń pa fún yín. Òótọ́ sì ni ọ̀ṣọ́gbọ̀n náà ló lè máa tàṣì ara rẹ̀ jáde ńkálukú náà ni ó mà sínú mà sí kàn. Ẹja múra nínú ayé. Ògún ń bẹ ògún sì ń jẹ́. Ògún á máa jẹ́ fún gbogbo wa òbó làwọn ṣe ṣiṣẹ́ náà ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ wọn kọ́ gbé níbi títí ẹlẹ́bu títí ní páúdà tá máa fi nǹkan lò. Ẹ bá mi lọ wá òkété, ẹ bá mi lọ ra òkété òkété ààyè tí wọ́n bá yín pa lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n pa lóòjọ́. Olóńgbò tán pa lóòjọ́. Ẹ bá mi mú olóńgbò tán pa lóòjọ́. Ẹ bá mi wá àtàrí ńlá mẹ́ta. Ẹ bá mi wá kíni, ẹ bá mi wá àtàrí ńlá mẹ́ta pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ewé ajé tútù. Ewé ajé sẹfúnsẹfún tútù. Báwo la ó ṣe wá ṣiṣẹ́ yìí ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi lanú òkété. Ẹ bá mi la inú olóńgbò. Ẹ pààrọ̀ ìfun ara wọn síra wọn. Ẹ kó fún olóńgbò, ẹ kó sínú òkété. Ẹ kó fún òkété, ẹ kó sínú olóńgbò. Ẹ wá fi òwú mọ̀lẹ̀. Ẹ bá mi fi rán ẹkùn méjèèjì. Ẹ bá mi gbé nǹkan yẹn, ẹ bá mi gbé sínú ìsasùn kan. Ẹ bá mi fi atari kan, ẹ bá mi fi lé lórí. Lẹ́yìn ìgbà náà ẹ wá ẹsẹ̀ da ọ̀pọ̀lọpọ̀ ewé ajé ẹ dàbò mọ́lẹ̀. Ẹ bá mi jó iṣẹ́ yìí, ẹ jó. Tẹ́ ẹ bá ti jó iṣẹ́ yìí tán ẹ lọ́kúnná lúbúlúbú. Ẹ rọ́ síbì kan, ẹ rọ́ sínú àdó kan tó bá wù yín, àdó tó bá lè gba iṣẹ́ yìí. Lẹ́yìn ìgbà tẹ́ bá rọ́ síbẹ̀ tán, ẹ jẹ́ ká máa fi mílìkì ọlọ́pẹ. Ẹ máa fi lò lówùúrọ̀ kùtùkùtù tàbí ọtí. Iṣẹ́ yìí ó gbéra gidi gan. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa á jẹ́ fún yín ẹ lọ dán wò kẹ́ fún lé lábọ̀ rẹ̀. Fáǹfààní èèyàn tí ò nífẹ̀ẹ́ ẹbu lílò nítorí ẹlòmíràn àti jẹ́ pé nǹkan báyìí ò láìkẹ́ ọ ní kó máa lo nǹkan dúdú ọ ní kó máa ṣe kíní kan dúdú o ẹ gbọ́ṣẹ̀ yìí kẹ́ lọ lò ó. Ẹ bá mi ra lékeléke tó pé kan lékeléke èyí tó pé. Ẹ bá mi wọ ẹyẹlé funfun àyè. Ẹ bá mi lọ wọ ewé ajé tútù tó jẹ́ tòjọ́. Ẹ bá mi wọ gàyè tàbí gbígbẹ ẹyọ kan. Ẹ bá mi wọ ojú màálù méjì tó jẹ́ tòjọ́. Kílẹ̀ bó lẹ́sẹ̀ ṣe kíní yìí ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi kó gbogbo ìfẹ́ bá mi la inú ẹyẹlé ẹ kò gbọ̀ fún tó wà nínú ẹyẹlé yìí kúrò. Tẹ́ bá ti kó o kúrò ẹ bá mi kó sínú odó ẹgún kúnná lékèlékè náà ẹgún kúnná ẹgún lékèlékè náà ẹgún kúnná ọ̀gàyẹ́ náà ẹgún kúnná lúbúlúbú. Lẹ́yìn ìgbà náà ẹ bá mi kó ọṣẹ funfun ẹ bá mi dà ẹ bá mi kó sí. Tọ́ bá ti bá mi kó sí ẹgún kó kúnná dáadáa ẹgún tó kó kúnná dáadáa lúbúlúbú. Tọ́ bá ti bá mi gòkè ní ìtẹ́tí gbọ́n tó ṣe kúnná lúbúlúbú dáadáa papọ̀ mọ́ ojú màálù yẹn náà ni o. Ojú màálù yẹn náà ó wà níbẹ̀ o. Ẹ bá mi mú ẹyin òróró mẹ́ta. Ẹ má fomi sí ẹyin òróró ní ká fi po ọṣẹ yìí. Bá ti fi po ọṣẹ yìí ẹ bá mi wá bí ike ńlá kan tàbí ìgbà ajé ìgbè ní kókó. Ẹ bá mi la àyà ẹyẹlé yìí. Ẹ bá mi fàyà rẹ̀ ẹ kájú ẹ pé sínú ike kó káyà sókè ẹ gbé sínú igbá yìí. Ẹ bá mi kó ọṣẹ yìí sínú àyà ẹyẹlé náà. Ẹ bá mi mú ẹ bá mi da bíntù ẹ dálé lórí dáadáa ẹ jẹ́ kó pọ̀ dáadáa. Ẹ bá mi mú ẹ bá mi dé ẹ gbé pamọ́ fún ọjọ́ 9 ọkùnrin ọjọ́ 7 obìnrin. Lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ ká máa wẹ̀ láràárọ̀ ṣùgbọ́n ẹ má wẹ̀ ní ọjọ́ Wednesday. Àwọn iṣẹ́ yìí iṣẹ́ sólẹ̀ tó yanrantí dáadáa ni o tó ṣiṣẹ́ dáadáa ni mo yọ̀ǹda fẹ́yìn ènìyàn mi. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Ewé a máa jẹ́ fún wa egbò a máa jẹ́ fún wa o.
mo kẹ́yìn àgbàlagbà wọ́n lọ láì láìkí wọ́n lọ láì share rẹ̀ fẹ́ yóò mọ̀rin àlábẹ́ kọ̀mẹ́ǹtì o kò lọ ṣe kò fún mi lábọ̀ rẹ̀ tested òkè ni ó dìgbà.